jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ tẹ́ fún wa ní irúfẹ́ àkókò yìí láti lè wá kẹ́kọ̀ọ́ ní abẹ́ ẹsẹ̀ rẹ. A gbà ládùúrà bí a ti ń lọ nínú ọ̀rọ̀ náà, Olúwa ẹ wá bá wa sọ̀rọ̀. Àmín. Àti ẹnìkọ̀ọ̀kan ní gbogbo ibi tí a wà, bàbá wa mẹ́sí wa. Àmín. Ọ̀rọ̀ tá a gbọ́ lónìí jọ́ tún ayé wa ṣe. Àmín Jésù. Ní ìkẹyìn bàbá jálẹ̀ bá ọjọba. Àmín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Àmín. Ní orúkọ Olúwa ni mo kí wa káàbọ̀ sí àkókò oore ọ̀fẹ́ yìí tí a wá láti kẹ́kọ̀ọ́ lábẹ́ ẹsẹ̀ Jésù Kristi. Lónìí mo ní bàbá wa tí a jọ ṣe ẹ̀kọ́ Bíbélì lónìí àti màmá wa níbí ní apá àlàáfíà mi níbí. Bàbá wa ẹ dárúkọ yín fún àwọn aráalé. Èmi ni Lawrence, ọmọọba Lawrence Adéwálé. Ẹ ṣé, ẹ káàbọ̀ ọmọọba Lawrence Adéwálé. Báwo ni ìjọ Ọlọ́run lónìí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bákan náà ní apá ọ̀tún níbí mo ní màmá wa. Màmá ẹ dárúkọ yín fún àwọn aráalé. Orúkọ mi ni Ọpẹ́yẹmí Aya Ọ̀nàrìndé. Ẹ ṣé, màmá wa Ọpẹ́yẹmí Aya Ọ̀nàrìndé, ẹ káàbọ̀ sáàrin wa. Orúkọ tèmi ni Venerable Adéyẹmí Ògúnbèyí tí wọ́n máa tukọ̀ ẹ̀kọ́ Bíbélì tòní. Ẹ̀kọ́ ẹ̀ka àkòrí tí a fẹ́ gbéyẹ̀wò lónìí, òun mo pè ní pípolongo ìhìnrere Kristi. Pípolongo ìhìnrere Kristi. Kókó ẹ̀kọ́ tí a fẹ́ pẹ̀kẹ́lù lónìí la pè ní máa ṣiṣẹ́ títí èmi ò fi dé. Ibi kíkà wa, ibi méjì ni a yàn lónìí. Ibi àkọ́kọ́, màmá wa Ọpẹ́yẹmí Aya Ọ̀nàrìndé wọ́n bá wa kà á Lúùkù orí 19 ẹsẹ̀ 13 sí 15. Nígbà tí ọmọọba Lawrence Adéwálé wọ́n bá wo ìhìnrere ti Matthew orí 15 ẹsẹ̀ 14 àti 15. Ìwé Lúùkù orí 19 láti ẹsẹ̀ 13 títí dé ẹsẹ̀ 15. Ó sì pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ 10, ó fi mínà 10 fún wọn. Ó sì wí fún wọn pé, ẹ máa ṣòwò títí èmi ò fi dé. Ṣùgbọ́n àwọn ọlọ́tọ̀ ìlú rẹ̀ kórìíra rẹ̀. Wọ́n sì rán ikọ̀ tẹ̀lé wípé àwa kò fẹ́ kí ọkùnrin yìí jọba lórí wa. Ó sì ṣe, nígbà tí ó gba ìjọba tán, tí ó padà dé, ó pàṣẹ pé kí a pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ wọ̀n-ọn-nì wá sọ́dọ̀ rẹ̀, tí òun ti fi owó fún, nítorí kí ó lè mọ iye èrè tí olúkúlùkù fi ìṣòwò jẹ. Ẹ ṣé. Ìhìnrere Matthew orí 25 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 14. Ẹ gbọ́rọ̀ Olúwa. Nítorí ìjọba ọ̀run dàbí ọkùnrin kan tí ó ń lọ sí àjò, ẹni tí ó pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀, ó sì kó ẹrù rẹ̀ fún wọn. Ó sì fi tálẹ́ǹtì 5 fún ọ̀kan, ó fi 2 fún ẹnìkejì, àti 1 fún ẹnìkẹta. Ó fi fún olúkúlùkù gẹ́gẹ́ bí agbára rẹ̀ ti rí. Lẹ́sẹ̀ kan náà ó mú ọ̀nà àjò rẹ̀ pọ̀n. Èyí ni ọ̀rọ̀ Olúwa. Ọpẹ́ ni fún Ọlọ́run. Èròǹgbà wa láti jẹ́ ká mọ̀ wípé a ní iṣẹ́ láti ṣe àti láti ṣòwò fún ìjọba ọ̀run títí Jésù yóò fi dé. Ìfáàrà, tí a bá gbé ibi kíkà wa yìí wò dáradára àti ìhìnrere ti Lúùkù orí 19 láti ẹsẹ̀ 13 sí 15 àti ìhìnrere ti Matthew orí 15 ẹsẹ̀ 14 láti 15 dé 15. Ó ń sọ nípa ọkùnrin kan tó pe àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ sọ́dọ̀. Ó sì fún wọn ní owó láti fi ṣòwò. Ó fún wọn ní ẹrù, ó kó ẹrù lé wọn lọ́wọ́ láti fi ṣòwò. Ó sì pàṣẹ fún wọn pé kí wọ́n máa ṣòwò títí òun yóò fi dé. Ó yẹ ká bèèrè lọ́wọ́ ara pé kí ló ń bọ̀ wá ṣe? Tí a bá wò dáradára, ohun àkọ́kọ́ ni pé ó ń bọ̀ wá láti wá rí àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀ kí wọn kó lè ṣe ìṣirò owó tó fi fún wọn. Àwọn tó kó ẹrù 5 lé lọ́wọ́, ètò gba 2, ètò gba 1. Ó fẹ́ wá wò pé ohun tóun kó lé wọn lọ́wọ́ kí ni wọ́n fi ń ṣe. Ìkejì,
ó fẹ́ mọ olóòótọ́ ọmọ ọ̀dọ̀ tó fi tọkàntọkàn ṣiṣẹ́ dé olúwa rẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ tó fún wọn tó ní ẹ máa ṣe títí èmi yóò fi dé. Ẹ̀kẹta, ó ń bọ̀ wá láti wá san èrè iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ó ti yẹ. Àwọn bàbá wa bọ̀ wọ́n ní ayé yìí pé ọjà ní ayé yìí àti pé ọ̀run ní ilé wa. Níbi tí Ọlọ́run tó ti ṣẹ̀dá ohun gbogbo sínú ayé yìí, ó dẹ̀ fún olúkálukú ní àkókò àti ìgbà láti lò nínú ayé yìí. Síwájú sí, ó fún wa ní ẹ̀bùn ètò yẹ láti lò, láti ṣòwò, láti jèrè ọkàn àti láti jèrè sí ọ̀dọ̀ Ọlọ́run. Àwọn ohun tí Ọlọ́run fi jíkì wa, oore ọ̀fẹ́ ni arígbà o. Àwọn kan pàtàkì tí ó wà ní àrọ́wọ́tó wa láti lò wọ́n fún ìgbédìde ọmọ ẹnìkejì wa àti fún gbígbòòrò ògo Ọlọ́run. Nítorí a ó jábọ̀ ohun gbogbo tí a bá ṣe pẹ̀lú àwọn ẹ̀bùn wọ̀nyí, a ó ṣe ìṣirò rẹ̀. Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 10 sọ fún wa pé gbogbo wa kò lè ṣaláì dúró níwájú ìtẹ́ ìdájọ́ Kristi, pé a ó sì jíṣẹ́, a ó ṣe ìṣirò ohunkóhun tí a bá ṣe inú ara yìí, yálà rere ni tàbí ìdàkejì rẹ̀. Pàápàá jùlọ ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 11 sí 12 ó sọ fún wa, ó lẹ́yìn tó bá ń ṣe òótọ́ kó máa ṣe òótọ́ ńṣó, ó lẹ́yìn tó bá ń ṣe mímọ́ kó máa ṣe mímọ́ ńṣó, ẹni tó bá dẹ̀ ń ṣe aláìṣòótọ́ kó máa ṣe aláìṣòótọ́ ńṣó. Ó ní kíyèsí, èmi ń bọ̀ kánkán láti san fún olúkúlùkù wa gẹ́gẹ́ bí iṣẹ́ wa. Àwọn ọmọ Ọlọ́run, ẹ jẹ́ ká jọ lọ báyìí fún àwọn ìjíròrò wa, ká lọ fún àwọn ìbéèrè tí a ní lónìí. Ìbéèrè àkọ́kọ́ máa taari rẹ̀ sọ́dọ̀ ọmọọba Lawrence Adéwálé. Àwa tí a ní oore ọ̀fẹ́ tí ẹ̀ ń gbọ́ mi, tá bá fẹ́ fi ọ̀rọ̀ lórí ẹ̀rọ yìí ṣọwọ́ sí wa, tá pè ní text message tàbí tá fẹ́ WhatsApp wa, a lè lo nọ́mbà yìí láti fi ṣe 081 471 947 33. Tá bá ní ìbéèrè tàbí àfikún, a lè fi ṣọwọ́ sí wa lórí nọ́mbà yìí 081 471 947 33. Ẹ ṣé. Ìbéèrè àkọ́kọ́, bàbá wa, wọ́n ní báwo ni a ṣe lè túmọ̀ ọ̀rọ̀ yìí tó wípé ẹ máa ṣiṣẹ́ nínú àyọkà wa tí a kà yìí? Ẹ ṣé atọ́kùn. Bí ẹ máa ṣiṣẹ́ lọ ṣe yé mi sí ni wípé kí àwa ọmọlẹ́yìn Kristi ká máa lo àwọn ẹ̀bùn tí Ọlọ́run fi jíǹkí ẹnìkọ̀ọ̀kan wa fún ìgbédìde ọmọnìkejì nínú ẹ̀mí àti nínú ara. Nínú ara, bóyá ara ẹni tí kò ní tó, kò rí jẹ, kò rí mu, kò ráṣọ tó máa lò, ń tá bá ní ká fi ràn wọ́n lọ́wọ́ kí wọ́n lè rìn bí ènìyàn. Ẹni tí ó sì wà ní òkùnkùn tí ò tí ì ní Jésù, ká polongo Jésù fún wọn, ká tan ìmọ́lẹ̀ yẹn sínú ayé wọn, ká kúrò ní òkùnkùn, káwọn náà di ẹni tó ń jẹ ìgbádùn Kristi. Gbogbo nǹkan wọ̀nyí ká wá ṣe wọ́n fún ògo Ọlọ́run. Bí ọ̀rọ̀ náà ṣe yé mi sí ni. Ẹ ṣé. Ẹ máa ṣiṣẹ́ títí èmi ò fi dé. Ìbéèrè kejì ẹ jẹ́ ń bẹ̀ lọ́wọ́ màmá wa Ọpẹ́yẹmí aya Ọ̀nàrìndé, wípé pẹ̀lú ìtọ́ka sí nínú Bíbélì, wọ́n ní dárúkọ ipò àti ẹ̀bùn tí a fún àwọn ọmọ Ọlọ́run láti lò títí yóò fi dé. Ẹ ṣé atọ́kùn. Ẹ̀bùn tí Ọlọ́run fún àwọn ọmọ ènìyàn láti lò títí yóò fi dé ó pọ̀ ní oríṣiríṣi. Tá bá lọ sínú ìwé Kọ́ríńtì kìíní rẹ̀ yẹn, orí 12 láti ẹsẹ̀ 4, a rí i pé níbẹ̀ a fún ẹlòmíràn ní ẹ̀bùn ìmúláradá, a fún ẹlòmíràn ní ẹ̀bùn ìgbàgbọ́ tó jẹ́ pé ohun tó bá ti sọ ó ti nígbàgbọ́ pé ó ti rí bẹ́ẹ̀. A fún ẹlòmíràn ní ẹ̀bùn ìmúláradá tó jẹ́ pé tó bá rí ẹni tí ara rẹ̀ ò yá, tó bá ti gbàdúrà fún, yóò gba ìmúláradá rẹ̀. Nínú èyí ni yóò ti jíyìn nígbà tó bá di ọjọ́ ìdájọ́. Kò ń ṣe yí pé nígbà tó bá di ọjọ́ ìdájọ́ wọ́n á bi léèrè pé bó ni ẹ̀bùn ìgbàgbọ́ tí mo fún ọ ṣe rí, rárá o.
nínú ẹ̀bùn ìmúláradá tí a fún un ni ó ti jíyìn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlòmíràn tó jẹ́ olùkọ́ni, nínú ẹ̀bùn olùkọ́ni tá a fún un yìí, ibẹ̀ ni yóò ti jíyìn ní ọjọ́ ìdájọ́. Nítorí náà oore ọ̀fẹ́ láti lo ẹ̀bùn tí Ọlọ́run fún wa bó ti tọ́ àti bó ti yẹ, Ọlọ́run yóò fún wa lórúkọ Jésù. Ṣé àpẹẹrẹ bàbá náà fẹ́ fi kún pẹ̀lú àwọn ipò àti ẹ̀bùn tí a fi fún àwọn ọmọ Ọlọ́run láti lè tí yóò fi dé? Fún bí àpẹẹrẹ, ẹlòmíì ní ẹ̀bùn ìran tó bá rí bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ti máa ṣẹlẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ Ọlọ́run lè ránṣẹ́ pé lọ jíṣẹ́ báyìí fún ẹni báyìí báyìí. Tó bá sì ti dìde tó lọ jíṣẹ́ yẹn, ó ti ṣe iṣẹ́ tí Ọlọ́run rán nìyẹn. Oríṣiríṣi sáà ni ohunkóhun tí Ọlọ́run bá ti fún oníkálukú wa ká lò ó ní ipòkípò tá a bá wà, bóyá òṣìṣẹ́ ìjọba ni o, bóyá nínú òwò ẹni o, kéèyàn jó lóòótọ́, òṣùwọ̀n èké ká mọ́ lò ó gẹ́gẹ́ bí onígbàgbọ́, ká fi àpẹẹrẹ rere ká fi lélẹ̀ tí àwọn ènìyàn láyìíká wa wọ́n á máa rí tí wọ́n á fi mọ̀ pé dájúdájú ọmọ Ọlọ́run ni ẹni. Ẹ ṣé púpọ̀ púpọ̀. Ipò tí a bá wà, yálà a wà lẹ́nu iṣẹ́ ìjọba ni, tàbí a wà lẹ́nu iṣẹ́ àdáni tiwa ni, tàbí àwa tá lè jẹ́ olùkọ́ nílé ìwé wa, tàbí tá jẹ́ àwọn tá wà ní ipò káràkátà. Ohun tí bẹ̀rẹ̀ sọ fún wa pé ipò tí a bá wà, àwọn ẹ̀bùn tó a fi fún wa, ẹ jẹ́ ká fi jèrè ọkàn fún Ọlọ́run. Olúwa ràn wá lọ́wọ́. Àmín. Ìbéèrè kẹta ẹ jẹ́ mi lọ́wọ́ bàbá wa, ọmọọba Lawrence Adéwálé. Wọ́n báwo ni onígbàgbọ́ ṣe lè dènà ẹ̀mí tí ń ṣiṣẹ́ lòdì sí kí ènìyàn kó má ṣiṣẹ́ tàbí kó má ṣòwò títí yóò fi dé, títí yóò fi dé àwọn ẹ̀mí tó ń tako wọ́n kí ló ń tẹ̀lé sọ sí bàbá? Ẹ ṣé. Ọ̀rọ̀ Ọlọ́run sọ pé kí onígbàgbọ́ kó má sinmi nítorí pé láàrin ọ̀tá la wà. Gẹ́gẹ́ bí onígbàgbọ́, àtakò máa wá, kò sí ni kó má wá. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí onígbàgbọ́, a gbọ́dọ̀ máa gbàdúrà. Àdúrà gbígbà ó jẹ́ kókó. A sì gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú Jésù Kristi. Ká sì gba ẹ̀mí mímọ́ láàyè pé kó ràn wá lọ́wọ́. Nítorí ẹran ara ò lè dá ṣiṣẹ́ yìí nígbà míì. Ní ọ̀pọ̀ ìgbà ẹran ara ò lè ṣe. Ṣùgbọ́n nínú àdúrà tá a bá ń gbà, ẹ̀mí mímọ́ fúnra rẹ̀ a máa sọ fún àwọn ìṣiṣẹ́ kọ̀ọ̀kan tó yẹ kéèyàn gbé. Ẹ ṣé. Màmá bá fẹ́ fi kún ọ̀rọ̀ tí bàbá sọ fún wa. Ok, irú ẹni bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ mọ gbé ìgbé ayé ìwà mímọ́. Ìgbé ayé ìwà mímọ́. Nítorí nípa báyìí kò lè ìrẹ̀wẹ̀sì ò lè bá, ohunkóhun ò lè dé lọ́nà láti lè ṣiṣẹ́ títí tí Ọlọ́run yóò fi dé. Àti nípa gbígba ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè nínú ayé rẹ̀, kó sì ya ara rẹ̀ sọ́tọ̀ fún Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Àmín. Ká yára wa sọ́tọ̀ fún iṣẹ́ náà tí Olúwa tó pè wá sí. Ẹ jẹ́ n taari ìbéèrè náà sọ́dọ̀ yín màmá wa, aya Ọ̀nàrìndé. Báwo ni ó ṣe lè mọ ipò àtàwọn ẹ̀bùn tó lè mú ọ ṣiṣẹ́ títí yóò fi dé? Báwo la ṣe mọ àwọn ipò tàbí àwọn ẹ̀bùn? Ọ̀nà tí a lè gbà mọ ipò àti ẹ̀bùn tí Ọlọ́run fún wa tí a fi ṣiṣẹ́ títí yóò fi dé ni wípé ní àkọ́kọ́ náà a gbọ́dọ̀ gba Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa. Ẹ ṣé àkọ́kọ́. Lẹ́yìn eléyìí, nítorí pé tí a bá gba Jésù ní Olúwa àti Olùgbàlà wa, tá bá gbàdúrà sí ó lè ṣeéṣe kó má gbọ́ nǹkan tá à ń sọ. Ṣùgbọ́n tá bá ti fi ọkàn wa jìn fún, tá a fi ayé wa fún, nípa báyìí tá a ti gba ẹ̀mí mímọ́ Ọlọ́run láàyè nínú ayé wa. Lẹ́yìn èyí láwa béèrè lọ́wọ́ Ọlọ́run pé ipò wo ló pè mí sí láti ṣiṣẹ́ fún ọ, láti fi jèrè ọkàn. Ẹlòmíràn ó lè jẹ́ wípé orin ni yóò máa kọ nípa orin yìí, àwọn ènìyàn yóò sì di ẹni ìgbàlà. Ẹlòmíì sì rèé ó jẹ́ pé nípa kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run ni ó máa ṣe fún àwọn ènìyàn, yóò mọ kọ́ àwọn ènìyàn jọ bóyá nínú ilé ẹ̀ tàbí níta gbangba. Nípa báyìí kọ́ àwọn ẹlòmíràn tí ò tí mọ̀ nípa Kristi á mọ̀ nípa Kristi. Nípa báyìí irú ẹni bẹ́ẹ̀ yóò mọ ẹ̀bùn tí Ọlọ́run fún nípa fífi ayé rẹ̀ fún Jésù, nípa bí yọ̀ǹda ara rẹ̀ fún Ọlọ́run, àti nípa gbígbé ìgbé ayé ìwà mímọ́. Nítorí ìgbé ayé ìwà mímọ́ yìí náà ló lè ràn wá lọ́wọ́
láti lè bá a jọba àti láti lè gba èrè nígbà tá a bá lo ẹ̀bùn wa bó ti tọ́ àti bó ti yẹ. ẹ ṣé ọmọọba Lawrence Adéwálé, wọ́n ní ọ̀nà wo ni a lè gbà láti lo ẹ̀bùn tọ́lọ́run fi fún wa, tálẹ́ǹtì tọ́lọ́run fi fún wa, owó tọ́lọ́run fi fún wa, àkókò tí a tilẹ̀ ní pàápàá àtàwọn àǹfààní tí a ní láti gba ọkàn là pàápàá nírúfẹ́ àkókò tí a wà báyìí. ẹ ṣé atọ́kùn. Ìwà, nípa ìwà wa láàrin àwùjọ. Ó ní nípa ìwà wọn lẹ́ ò fi mọ̀ wọ́n. Ọmọ Ọlọ́run gbọ́dọ̀ ní ìwà ìrẹ̀lẹ̀. Nípa ọ̀rọ̀ sísọ wa, ìṣègbé ọ̀rọ̀ kalẹ̀ wa, nípa ìṣe wa, ó gbọ́dọ̀ fi hàn wípé a ní ìbẹ̀rù Ọlọ́run, a sì gbọ́dọ̀ fi ìfẹ́ hàn sí ọmọnìkejì. Kì í ṣe ìwà bámúbámú ni mo yó, mi ò mọ̀ pé ebi ń pẹ nìkan, àfèmí ọmọ Ọlọ́run ò gbọ́dọ̀ ṣe yẹn. Ṣe màmá wa Pẹ́yẹmí aya Ọ̀nàrìndé, ǹjẹ́ èrè tilẹ̀ wà fún ọmọ ọ̀dọ̀ tó bá gbọ́ràn sí àṣẹ yìí pé ṣiṣẹ́ tàbí ṣòwò tí tèmi ò fi dé? Kí ni àwọn èrè tó tẹ̀ wá bẹ́ẹ̀? ẹ ṣé púpọ̀ atọ́kùn. A rí i pé nínú ìwé Mátíù orí 25 ìyẹn tí a bá kà á láti ìbẹ̀rẹ̀ dé òpin, a rí wípé ọmọ ọ̀dọ̀ tó ṣe olóòótọ́ tó ṣiṣẹ́ títí yóò fi dé, lẹ́yìn pé ó tún jẹ́ àǹfààní nínú ayé tó wà, ní òpin rẹ̀ ó tún bá a jọba. Ẹsẹ̀ 34 ó ní nígbà náà ni ọba yóò wí fún àwọn tí ó wà ní ọwọ́ ọ̀tún rẹ̀ pé ẹ wá ẹ̀yin alábùkún fún bàbá mi, ẹ jogún ìjọba tí a ti pèsè sílẹ̀ fún yín láti ọjọ́ ìwá. A rí i pé ẹni tó gbọ́ràn tó ṣiṣẹ́ títí tí yóò fi dé, ó ti pèsè ìjọba sílẹ̀ fún wọn, ó ti pèsè adé ológo sílẹ̀ fún wọn, ó ti pèsè ìyè àìnípẹ̀kun sílẹ̀ fún wọn, ó ti pèsè ààyè tó jẹ́ pé wọ́n máa jókòó sí gẹ́gẹ́ bí ọmọ tó gbọ́ràn sílẹ̀ fún wọn. Ó ní kán máa bọ̀ kán wá jókòó sí ààyè tó tọ́ sí wọn, àwọn alábùkún fún bàbá rẹ̀. A rí pé ẹni tí ò gbọ́ràn náà, òun náà gbèrè tiẹ̀ náà, wọ́n sọ sínú òkùnkùn lóde níbi tí ẹkún ìpayín kékeré yóò gbé wá. Lórúkọ Jésù, ìpín èyí kò ní jẹ́ tiwa lórúkọ Jésù. Jésù. Ìyẹn náà pé èrè wà o nígbà tá a bá ń ṣiṣẹ́ yìí fún Ọlọ́run. Èrè wà ń bẹ́ẹ̀. Arákùnrin ta fún ní tálẹ́ǹtì 5, ó tún gba 5 mọ́, ó di 10 nínú ayé nìyẹn. Èrè tó wá ju gbogbo rẹ̀ ní ìjọba Ọlọ́run. Mo gbàdúrà kò ní bọ́sàn lọ́wọ́ wa o. Àmín Jésù. Ìbéèrè tó tẹ̀lé, wọ́n ní ká dárúkọ àwọn nǹkan 4 pàtàkì tí onígbàgbọ́ lè ṣe bí a ṣe ń dúró de bíbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Àwọn ohun 4 tó ṣe pàtàkì. Ẹ ṣé. Ìkíní nínú ẹ̀ ni gbígba Jésù ní Olúwa àtolùgbàlà. Ìkíní, a máa gbàdúrà gbígba Jésù Kristi ní Olúwa àtolùgbàlà. Ìkejì, gbígbé ìgbé ayé ìwà mímọ́ ní gbogbo ọ̀nà. Ìgbé ayé ìwà mímọ́ nígbà gbogbo. Ìkẹta, kíkéde ìhìnrere fún àwọn tí ò tí ì ní Jésù. Ìkíkéde ìhìnrere. Iṣẹ́ ìjèrè ọkàn. Ìjèrè ọkàn. Ìkẹrin, fífún aláìní, títọ́jú àwọn aláìní. Títọ́jú àwọn aláìní ó ṣe kókó. Ó ṣe pàtàkì. Ẹ ṣé púpọ̀ púpọ̀. Àwa tí à ń gbọ́ mi nílé tàbí tí à ń wò mí wá, ẹ mọ̀ ṣe sọ ṣáájú, tá bá ní ìbéèrè, a ní oore ọ̀fẹ́ láti fi ránṣẹ́ sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 081-471-94733. Lẹ́ẹ̀kan sí 081-471-94733. Ní ìparí, Jésù Kristi ẹni tí ó pa òwe yìí, ó fẹ́ kí gbogbo onígbàgbọ́ mọ̀ wípé òun padà bọ̀ lẹ́ẹ̀kejì, àti pé ohun tí Jésù ń béèrè lọ́wọ́ wa ni pé kí a fi ara wa jìn fún iṣẹ́ ṣíṣe nínú ọgbà àjàrà. Ká mọ̀ pé ẹni tó máa san wá lẹ́san ń bọ̀, ẹni tó mọ̀ wá tó dẹ̀ mọ̀ àwọn èròǹgbà tàbí ṣiṣẹ́ ìjèrè ọkàn, kí a lè ṣiṣẹ́ títí yóò fi dé.
tí a ó sì gba èrè iṣẹ́ wa bí ó ti tọ́ àti bó ti yẹ ní òtítọ́. Láti fi ká pé káàbọ̀ ọmọdọ̀ rere bọ́ sínú ayọ̀ Olúwa rẹ. Mo gbà ládùúrà lẹ́ẹ̀kan sí ìjọba Ọlọ́run kò ní bọ́ sàn lọ́wọ́ wa o. Àmín Jésù. Bàbá wa ọmọọba Lawrence Adéwálé ní ìṣẹ́jú kan ẹ bá mi gbà wọn ará ilé níyànjú. Kí gbogbo ènìyàn tí ò bá tí ní Jésù ní Olúwa àtolùgbàlà kí wọ́n gbà pé Jésù ń padà bọ̀ láti wá ṣèdájọ́ ayé. Gbogbo wa tá wà nílé ayé yìí a wá sọ́jà ni o, nígbà tó bá yá a padà. Iṣẹ́kíṣẹ́ tó ní kálukú wa bá ṣe, ìbá ṣe rere ìbá ṣe ibi, ó máa kéré ẹ̀ o. Àṣegbé kan ò sí bí kò ṣe àṣepamọ́. Nítorí náà mo rọ̀ wá ká ṣe rere. Àṣegbé kan kò sí bí kò ṣe àṣepamọ́. Màmá wa Ọpẹ́yẹmí aya Ọ̀nàríndé ní ìṣẹ́jú kan ẹ bá mi gbà wọn ará ilé níyànjú. Ẹ ṣe atọ́kùn. Ohun tí èmi fẹ́ fi gbà wá níyànjú ló wà nínú ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 10. Ó ní nítorí pé gbogbo wa kò lè ṣàì má fi ara hàn níwájú ìtẹ́ ìdájọ́ Kristi kí olúkúlùkù kí ó lè gba nǹkan wọn nì tí ó ti ṣe nínú ara. Ẹni tó pa ọmọ ọlọ́mọ, ẹni tó fọmọ ọlọ́mọ ṣògùn owó, ẹni tó ṣe nǹkan búburú tó tiẹ̀ pọ̀ jáǹtìrẹrẹ nínú ayé yìí, gẹ́gẹ́ bí èyí tí ó ti ṣe ìbáà ṣe rere ìbáà ṣe búburú. Ẹ jẹ́ kí ó wà ní ọkàn àyà wa yí pé bó tilẹ̀ wù ká pẹ́ tó láyé yìí a ó pẹ́ lọ́run jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣé, bó tilẹ̀ wù kí a pẹ́ láyé yìí a ó pẹ́ jù bẹ́ẹ̀ lọ lọ́run. Ibi àkọ́sórí wa ìwé ìfihàn orí 22 ẹsẹ̀ 11 dé 12. Ẹni tí ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ ń ṣó, àtẹni tí ń ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin ìṣó, àtẹni tí ń ṣe olódodo kí ó máa ṣe olódodo ìṣó, àtẹni tí ń ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ ìṣó. Kíyèsí, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Ẹjá jọ ká. Ẹni tí ń ṣe aláìṣòótọ́ kí ó máa ṣe aláìṣòótọ́ ìṣó, àti ẹni tí ń ṣe ẹlẹ́gbin kí ó máa ṣe ẹlẹ́gbin ìṣó, àti ẹni tí ń ṣe olódodo kí ó máa ṣe olódodo ìṣó, àti ẹni tí ń ṣe mímọ́ kí ó máa ṣe mímọ́ ìṣó. Kíyèsí, èmi ń bọ̀ kánkán, èrè mi sì ń bẹ pẹ̀lú mi láti san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Ìyẹn sọ wá pé olúkúlùkù wa la ó gba èrè iṣẹ́ tí a ṣe, ìbá ṣe rere ìbá ṣe búburú. Lẹ́ẹ̀kan sí wọ́n fẹ́ fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ bàbá wa ọmọọba Lawrence Adéwálé wípé ẹ kú ohùn látàárọ̀. Tí a bá pè lọ́jọ́ mìíràn mo nígbàgbọ́ pé ẹ gbọ́ tiwa láti wá. Bí ògo tí ń jẹ́ tọlọ́run a máa wá. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ màmá wa Ọpẹ́yẹmí aya Ọ̀nàríndé ẹ kú ohùn látàárọ̀ mà. Mo nígbàgbọ́ pé ta bá pè lọ́jọ́ mìíràn láti wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run ẹ ó tó wá bákan náà. Ẹ ṣé, orúkọ tèmi náà kò yí padà, Venerable Adéyẹmí Ògúnbíyì. Títà fi pàdé lẹ́ẹ̀kan sí mo gbàdúrà wípé ayọ̀ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. Àmín. Ẹ jẹ́ kí a tẹríba kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ tẹ́ ti rán jáde sínú ayé. Pàápàá ní àkókò yìí a dúpẹ́ torí pé wọ́n ni Ọlọ́run ìmọ́lẹ̀. Bàbá, ògo ni fún orúkọ rẹ. Hallelujah. Ọ̀rẹ́ ti jáde sínú ayé wa báyìí. Gbogbo wa ti gbọ́, a gbàdúrà oore ọ̀fẹ́ tá fi máa ṣiṣẹ́ náà, tá fi máa ṣòwò náà títí Kristi yóò fi dé, ó lè fi fún wa. Àmín. Gbogbo ẹ̀mí tó lè mú ká má gbóná ká má tutù, Olúwa mú kò níwájú wa. Àmín. Gbogbo ọkàn tó dẹ̀ ti ń ṣiṣẹ́ yìí lórúkọ Jésù já tẹ̀síwájú Olúwa. Àmín. Gbogbo ọkàn tó dẹ̀ ti wà ní bèbè tó fẹ́ padà sẹ́yìn, irúfẹ́ ọkàn bí Olúwa fọwọ́ tọ́ ọkàn wọn. Àmín. Iṣẹ́ ẹnìkọ̀ọ̀kan wa, pàápàá àwọn òwò tẹ́ gbélé wa lọ́wọ́ láti ṣe iṣẹ́ ìjèrè ọkàn,
bàbá já ṣe ká lè gbadé ògo. Àmín. Jọ̀wọ́ já ṣe já lè délé Olúwa. Àmín. Bákan náà la gbàdúrà fún Dáósìsì Ifẹ̀ mú wa tẹ̀síwájú Olúwa. Àmín Jésù. A gbàdúrà fún gbogbo ohun tí ọkàn wa ń fẹ́ lé àkókò yìí, Olúwa wá ṣe fún wa. Àmín. Ogun ọ̀run àpáàdé má jẹ́ ó borí ìjọ rẹ o. Àmín Jésù. Jésù ẹ̀mí mímọ́ rẹ tí a ti gbọ́ tó ń fúnni ní agbára láti tẹ̀síwájú túbọ̀ yọ̀ǹda rẹ̀ sínú ayé wa. Àmín. Àti ní ìkẹyìn ohun mi ò mọ̀ rí má jẹ́ ó fọ̀ sí wa o. Àmín. Ẹja délé ká sì rí. Àmín. Èyí la fi ìgbàgbọ́ béèrè nípasẹ̀ Jésù Kristi Olúwa àti olùgbàlà wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Títí a ó fi pàdé ní àkókò mìíràn, ẹ wà, ẹ máa ṣòwò, ẹ máa jèrè ọkàn títí kí sì yóò fi dé àlàáfíà fún yín ní orúkọ Kristi. Àmín.